Auntie! Auntie! Kí ló ṣẹlẹ̀ báwo? Ọmọ ni o ti wọlé. Why now? 4 o'clock la máa ń close. First trip ti bá bọ́ọ̀sì lọ. Àwọn tí parent wọn wá gbọ́ wọn ti wá gbé wọn. And adult class là ń ṣe lọ́wọ́. Ọmọ mi ò kì í pẹ́ dé. Mo ti retí ẹ̀ láti àárọ̀ mi gbà. Ó yẹ kó ti dé. And this is almost like 6 o'clock. Tí mo bá wà gan sí 6 o'clock máa ti. Ó ẹ̀ mọ àwọn ọmọ yìí náà. Ó lè jẹ́ kókò ní ìlú gbà. Ọ̀tọ̀ ní tẹ̀ ìlú gbà. Nǹkan ti ṣe ní ẹ kì í tún wòran mi ò rí. Ẹ kì í wòran wọn mi ò kì í pẹ́. Èmi ni mo ra ẹran. Èmi mo sì ní ẹran. Ẹ̀yin lẹ́nu ẹran. Ẹran lélẹ̀ àbí èèyàn? Ẹran ni 14,000 mo sì ra nǹkan mi. Àṣé olórí burúkú ni. Ìmọ́lẹ̀ tó kún kò lè gbé ẹni bí ẹni jáde-jáde. Wọ̀yí àbí kí ni màá tún wọ̀ mí bẹ́ẹ̀ ni. Lọ sọ ara rẹ̀. Bí bàtà rẹ bá ń ro pọnlápọnlá, kó jẹ́ kó débi sàkání tèmi kó má bàa kábùkù. Ẹgbẹ́ Ọlọ́run tóbi. Ẹgbẹ́ Ọlọ́run tóbi. Mú ìmọ̀ pé o pàdé mi àmọ́ kò sígbà tó pàdé mi tó bá mi. Ní ìwọ. Gbogbo tó bá gbé dání. Nígbà tí mo bá ṣe tó pẹ̀lú rẹ, Ọlọ́run tó gbẹ́kẹ̀lé gan kọ̀ yóò kọ̀yìn sí ọkọ ti kọjá àyè rẹ. Némi. Bẹ́ẹ̀ mo wí fún ọ. Allah. Ana kọmọlẹ. Yóò tọ́ pé yẹ sọ̀rọ̀. Èèyàn jáde. Wọ̀yí. Màá tún wọ̀ mí. Tó bá jẹ́ pé wọ̀nyí máa máa wọ̀ mí. Sọmọ pé tí ọkọ lọ dá sí. Ó kàn mí. Ọ sì rí mi wò bí ìran. Ó lé náà lọ́ fi ṣàṣemọ́ o. Ó kàn mí. Ọmọ ìyá mi ló bí ọmọ yìí. Ìyá kan bàbá kan náà. Àfọ̀! Deborah! Kí ló ṣe fọ́ mi? Ọmọ ẹ̀yìn. Bẹ́ẹ̀ ni mo ti wọ ó tó dé mẹ́ta. Ṣé ọmọ arábìnrin yìí ni? Àǹtí mi ni. Àǹtí ẹ̀yìn. Ọmọ rẹ̀ ni ọmọ ìyá tèmi sì ní. Ẹgbọ́n mi ẹ ṣèyí tán. Bẹ́ẹ̀ ni. Kí ló mọ̀ mi ṣe fi tẹ sọ́dẹ̀ ẹ̀rọ? Ìwọ ti gbàgbé ni. Hello sister mi. Ṣé wàá pa? Yes, bàá ẹkújọ́ mẹ́ta. Àǹtí mi bá mi manage ẹ̀ kò sówó lọ́wọ́ mi. Kò sówó lọ́wọ́ mi ó yẹ kẹ́ mọ̀ náà. Kò sówó lọ́wọ́ mi mọ̀ pé most tá à ń ṣe lónù àti àjọ gbogbo la fi ń gbéra. Kò sówó lọ́wọ́ mi. And again àdàgbé àdàfà. Sister mi ẹjọ ẹ bá mi manage kò sówó lọ́wọ́ mi. Ẹ bá mi manage ẹ àbọ̀lẹ̀ ẹ pariwo báyìí lórí fóònù. Ẹ bá mi manage ẹ okay mama get back sí yín mo ń ṣèkọ́ lọ́wọ́. Èwo ni gan ẹ bẹ́ẹ̀ pa mí nù. Ẹ̀rọ ọmọ mi láti jọ sí tó ní pẹ́ ti bá mi rí ọmọ yìí ẹ̀rọ ọmọ mi ṣe ń ṣe ọdún tí ẹ yé mi ṣe ló kọ́ owó bọ̀ àfi bí àgùntàn. Ìgbà tẹ bá sùn náà ti lójú ẹ mọ̀ wípé kò lè ṣe kó má rí bẹ́ẹ̀. A mú ọmọdé láti ìṣẹ̀mí kan lọ sínú ìṣẹ̀mí kan a tún wá dá padà sínú ìṣẹ̀mí kan a rí bẹ́ẹ̀. Ẹ má bínú ara rẹ̀. Deborah ni. Deborah. Ìmẹ́ báwo? Tẹ̀rí bá mi o. Ọlọ́run ṣàṣetì. Wọ́n ti pa pàkẹ́tì mi o. Wọ́n ti fọmọ fún mi. Ẹ wò ojú máa dìbò. Deborah. Nílé àfà. Ó yẹ ẹ máa fẹ́ mi ò lẹ́nu fún wọn. Deborah. Ẹ ṣe wà fà. Ẹ ṣe wò. Ẹ ṣe o. Ẹ ṣe wò. Ẹ tún ṣe ìyàwó. Ẹ káàbọ̀ jàre. Ẹ ṣe wà fà. Ta ni arábìnrin tó fọṣọ? Èèyàn dáadáa màmí. Ká ní arábìnrin èèyàn dáadáa ni. Èèyàn dáadáa ni. Ó try fún mi gan. Èèyàn dáadáa ni. Ẹ bá ṣe pé kí wọ́n lọ sí. Mo fẹ́ rí wọn. Ìyá Démiládé. Ìyá Níkẹ́. Ẹ wá. Mo ń bọ̀ o. Ẹ káàsán. Ẹ kújọ́ mẹ́ta. Àwọn ilé ńkọ́. Gbogbo ọmọ ńkọ́. Ṣàlàáfíà la wà. Arábìnrin yìí sọ fún mi gbogbo bẹ ṣe ràn wọ́n lọ́wọ́ ẹ ṣe pé tún méje tòun yàyà mẹ́fà. Ọlọ́run ni. Ẹ ṣeun. A ṣe wá dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ni tó tún gba ni. Ìwọ tún kí ni arábìnrin yìí gbé ń gbà yín tó fi di wàhálà tó tó yìí kí ló ṣe. Tí kí ni bí ṣe fún mi. Ẹ jẹ́ kó yé yín amọ̀rọ̀ bí ní Ọ̀yọ́ ní ìlú
ẹ mọ̀ nǹkan tẹ́ ṣe kí ló ṣe fún yín tẹ́bi dá wàhálà sí nígbà. àfà mi ò ṣe nǹkan kan o ọlọ́run rí mi o. ẹ yúró. Allah sọ̀kọ̀ tó àṣẹ ọlọ́run ni. àfà ẹbí mi kọ́ o ẹjọ́ ìyá nìkẹ́ni nínú ilé wa yìí bó ti tóbi tó òun nìkan ni bí ó ti máa gẹ́ràn ni ìtọ̀tọ̀kí ẹ̀dùn àwọn paríparí yóò gbé fáwọn ọmọ ẹ̀ wọ́n wá jókòó síta bí wọ́n ti máa fà á nì bí wọ́n ti máa fà á nì lọ́jọ́ kan mo lọ bá pé kó tiẹ̀ fún mi ní gàárì kí n fáwọn ọmọ mi ìyá nìkẹ́ náà wọ́n ní gàárì o ṣé ẹbí mi wá ní àfa. ìsílẹ̀ arábìnrin. ìsílẹ̀ ṣé wo ló ṣe léyìn àbọ́lọ́ padà síbí arábìnrin ṣé o tó ìjà rẹ̀ gbè ní àbíkọ́ náà ń gbè níjà ọlọ́run bàbá dákẹ́dájọ́ wà lókè ṣé o rí nǹkan tó ṣẹlẹ̀ èmi àti ẹ lájọ́ mọ́ ẹlòmíì ò gbọ́dọ̀ gbọ́ o dẹ̀ gbọ́dọ̀ fi ṣẹ̀sìn o dẹ̀ gbọ́dọ̀ sọ fẹ́nikẹ́ni bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ wọn kò fẹ́ kó mọ̀ yí pé ọlọ́run wà ní sáàtì mo ṣe fi irú ẹ̀wọ̀n Allah padà sí kù ẹ pẹ̀lẹ́ ẹ ṣe gan amarimba ẹ lọ ní ó kù sí ẹ lọ ní.